Ọ̀rúnmìlà ní kọ́kọ́ ni priest nígbà ayé ìjọ̀hún. Àwọn tí wọ́n ń pè ní priest, shaman, whatever they call them, wọ́n pọ̀. Oníkálukú ló ní nǹkan tó fi ń dá àwọn èèyàn lóhùn. Wọ́n ní bọ̀rọ̀ bá rú ni lójú, àbílẹ̀ léèrè. Ṣebí ilẹ̀ ni wọ́n pè é. Àwọn ẹlòmíì wọ́n á bu yẹ̀pẹ̀ ni wọ́n fi ń dá àwọn èèyàn lóhùn. Ìyẹn ló tún dífá fún àwọn àáfàá tó ń tẹ̀jọ́ gbè sórí yẹ̀pẹ̀. Mò ń bọ̀. Àwọn tí wọ́n ń pè ní priest, people who are called priest, they are numerous in those days. Ṣùgbọ́n Ọ̀rúnmìlà dá yàtọ̀. Òun lo Ifá. Ifá kẹ̀dẹ̀rẹ̀ á lọ sọ́dọ̀ Olókun tààrà. Á lọ bèrè ọ̀tún, á bèrè òsì. Bẹ́ẹ̀ ti mọ̀ pé Olókun ló máa ń keep record of everything. Nígbà tán wá wò, wọ́n ní arákùnrin tó ń pè l'Ọ̀rúnmìlà yìí, kíní tóun lò yàtọ̀ gedegbe. Ó máa ń sọ gbogbo ẹ̀ ní kúnlẹ́kúnlẹ́ lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ìtókù lọ. Wọ́n wá wò báyìí pé arákùnrin yìí ó yẹ ká fi jẹ ọba àwọn priest. Bí wọ́n ṣe fi Ọ̀rúnmìlà jẹ king of all priests nìyẹn. Kì í ṣe wípé Ọ̀rúnmìlà nìkan ni priest tó wà láyé ìgbà yẹn. So he is now monopoly. He is the king. Tó bá fi hàn jẹ king, ó ṣáà máa ní subject. There were other priests in those days, but Ọ̀rúnmìlà asked Ifá to send to other òrìṣà to communicate. He created Ifá, the bridge of communication between this realm and other realms. But ẹ̀yin aláìmọ̀kan wọ́n wá mú ìtàn wọn yí. Wọ́n ní Ọ̀rúnmìlà nìkan ló dá wà. Nígbà tí Ọ̀rúnmìlà nìkan bá dá wà, ìgbà wo gan ni wọ́n bí Ọ̀rúnmìlà? Ìgbà wo gan ni wọ́n rán Ọ̀rúnmìlà wá sílé ayé? Ṣé kó tó di pé wọ́n rán Ọ̀rúnmìlà wá sílé ayé, àwọn èèyàn wọn ní bó ṣe ń bá wọn, bó ṣe ń bilẹ̀ léèrè ẹjọ́, bó ṣe ń bá àwọn tó wà láyé, tó wà lóde ọ̀run, wọn ní bó ṣe ń bá wọn sọ̀rọ̀ ni. Kẹ́ tó sọ̀rọ̀, ẹ lo làákàyè yín. Common sense.